Ẹ káàsán. Ní agbègbè tèmi wà ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí, ọ̀sán làwa wà báyìí. Àwa tá a bá wà ní ọ̀sán, mo fàsìkò náà mo fi kí wa. Àwa tí ó bá ní ọwọ́ àárọ̀, mo fi àsìkò àárọ̀ yẹn náà mo fi kí wa. Àwa tó bá ní ọwọ́ ọ̀sán, mo fọ̀sán yẹn kí wa. Àwọn tó bá lọ́wọ́ alẹ́, mo fi alẹ́ yẹn mo fi kí wa. Àwọn tó bá ní ọwọ́ òru, mo fi ọlá òru yẹn náà mo fi kí wa. Àwa tó bá sì bá ní ọwọ́ ìdájí, mo fi àsìkò ìdájí yẹn náà mo fi kí wa. Ilé wa, ọ̀nà wa kò ní bàjẹ́. Jíjẹ mímu wa, ìrọ̀rùn ló máa bá dé. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá kò ní dàrú. Gẹ́gẹ́ bí a ṣe ń bẹ lọ́hùn tí à ń pariwo sọ́lọ́run ní gbogbo ìgbà, a ò ní rógun. Ogun abẹ́lé a ò ní rí. Ogun ìta kò ní jà wá. Wàhálà ìjà ẹ̀sìn, àìgbọ́ra ẹni yé, ogun àwọn alákatakítí, irú èyí tí ń ṣẹlẹ̀ ní òkè ọya, tí wọ́n ń run odidi ìlú, tí wọ́n ń run ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí, tí wọ́n ń kó ọ̀pọ̀lọpọ̀ lẹ́rú, tí wọ́n ń pé kán máa darapọ̀ máwọn ní tipátipá, tí wọ́n ń kó àwọn obìnrin, tí wọ́n ń kó àwọn ọkùnrin láti máa darapọ̀ pẹ̀lú wọn pẹ̀lú tipátìkòkò. Ọlọ́run ọba ò ní jẹ́ ká rí. Ọlọ́run ọba kò ní jẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Àmì àṣẹ. Pàápàá jùlọ kò ní ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, torí wípé ìlú alálàáfíà, ìlú tó fi àyè gba àlàáfíà látòkè délẹ̀, ó ní ìlú Ògbómọ̀ṣọ́. Ìlú tó fi àyè gba tẹrú tọmọ, onílé àtàlejò láti máa ṣe bó ṣe wù wọ́n nílùú Ògbómọ̀ṣọ́. Ìlú tí ó fàyè gba onílé, tó fàyè gba àwọn àlejò, ó ní ìlú Ògbómọ̀ṣọ́. Ó fàyè gbẹrú, ó fàyè gbọmọ. Ìyẹn ẹrú tó bá fọwọ́ síbi ọwọ́ gbé, ọmọ ọ̀dọ̀ tó bá fi ọwọ́ rẹ̀ síbi tó yẹ kọ́wọ́ wà, tó tẹ̀lé òfin ìlú, tó bọ̀wọ̀ fágbà, tó bọ̀wọ̀ fún gbogbo aráàlú pátápátá, tó bọ̀wọ̀ fófin, àyè ó gbà ní pitipiti nílùú Ògbómọ̀ṣọ́. Ìdí nìyẹn tó jẹ́ ká máa pe ìlú Ògbómọ̀ṣọ́, Ògbómọ̀ṣọ́ ajílété, nílùú alálàáfíà, ìlú tó fàyè gba àlàáfíà, tálàáfíà jọba ń bẹ, lábẹ́ bàbá wa, ẹni ńlá wa, bàbá wa ẹni àpọ́nlé, ẹni iyì, His Imperial Majesty Ọba Afọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òrùmọgẹ́gẹ́ kẹta. Mo kí yín wípé kádé kó pẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kí rúkẹ̀rẹ̀ kó pẹ́ lọ́wọ́, kó dọ̀kìnní. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn, àlàáfíà fún bàbá wa. Àpèrè sọ̀hún ò ní bàjẹ́, àpèrè sọ̀hún kò ní dàrú. Ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ kò ní bàjẹ́. Ohun tó dáa òní yóò máa ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ kú akitiyan, ẹ kú ọ̀rọ̀ ìlú, yóò kúkú dáa. Ó ti bẹ̀rẹ̀ sí ní dáa, ó ti bẹ̀rẹ̀ sí ní dá. Ọlọ́run bò ní dáwọ́ àránṣe dúró. Gbogbo ohun tí ẹ ó máa lò fún development ìlú Ògbómọ̀ṣọ́, gbogbo àwọn tí ó jẹ́ aládùúrótì tí ètò yóò fi máa ṣe é ṣe, Ọlọ́run bá máa pèsè gbogbo wọn nírọ̀rùn. Ọlọ́run bá máa pèsè gbogbo wọn, yóò máa pèsè gbogbo wọn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́, ìlú Ògbómọ̀ṣọ́ kò ní dàrú.
Gẹ́gẹ́ bí ìṣe mi lè ṣe kí n má kí gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ Master BCM TV. Mi lè ṣe kí n má kí yín, mi dẹ̀ lè ṣe kí n má gbé yín gẹ̀gẹ̀, torí wípé ẹ̀yin lọ́lọ́run rán sí iléeṣẹ́ Master BCM TV. Ló jẹ́ pé gbogbo àwọn ètò tí à ń gbé jáde ń bẹ̀, Ọlọ́run ní kó máa bá wa lára mu. Ìdí nìyẹn tí mo máa fi ń dúpẹ́ lọ́wọ́ yín pé jíjẹ mímu yín kò ní nira. Iṣẹ́ oníkálukú wa kò ní dojú ìjà kọ wá o. Bó tilẹ̀ ò kásìkò kó le tó, kò ní le mọ́ wa pẹ̀lú ògo t'Ọlọ́run ọba. Iṣẹ́ kékeré, owó ńláńlá, òní Ọlọ́run ọba yóò fi jíǹkí wa. A ò ní ṣàṣedànù ilé ayé wa, àmì àṣẹ. Gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe fún wa, tá a bá ti rí tí ń lọ lẹ́yọ̀ kan èjì ní ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, lọ́rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́. Torí Ògbómọ̀ṣọ́ gangan ojúlówó ilẹ̀ Yorùbá ni. Ìdí nìyẹn tó jẹ́ wípé ọ̀rọ̀ rẹ̀ ó fi jẹ iléeṣẹ́ wa lógún, ó jẹ wá lógún gan. Ìlú tí mo ti gbé rí ni. Ìlú tí èèyàn bá gbé rí tó rore ń bẹ̀, tó lálùbáríkà ń bẹ̀, tí wọ́n mú yàn nímú ọmọ, tí yàn náà mú wọn nímú òbí níbẹ̀ yẹn, tó túbà tó tùṣẹ́ fún yàn, tó ń gbogbo lọ déédéé fólúwa rẹ̀, èèyàn gbọ́dọ̀ gbàgbé ìlú yẹn. Tàbá wá rí kùdìẹ̀kudiẹ tó wà nínú ìlú yẹn, a gbọ́dọ̀ bá wọn dúró tì í. A gbọ́dọ̀ bá wọn dúró tì láti fi jẹ́ wípé ó bọ́ síbi tó dáa. Tàwuyewuye bá wà kárin gbogbo ọ̀nà, tàlàáfíà ó fi jọba, tí àlàáfíà ó fi lékè, tó títọ́ àtòdodo tí ó fi gbàjọba mọ́rọ́ lọ́wọ́. Ìdí ẹ̀ nìyẹn o, tó jẹ́ wípé a fi ń jáde wá, tá à ń sọ̀rọ̀ lé lórí nígbàkúgbà, lóòrèkóòrè, wípé kálàáfíà kó jọba nílùú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run ọba yóò túbọ̀ jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó tòrò jù báyìí lọ, lábẹ́ àṣẹ wa bàbá ọba Ghandi, àmì àṣẹ. Ẹ rí wípé mi ò kí ń gbéṣà wá, o. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n gbéṣà wá. Ẹ̀yin ò dẹ̀ nífẹ̀ẹ́ tí yín gbọ́ṣà, a ò ní fojú wa wo ìṣà. Òtítọ́ ọ̀rọ̀ kan ló jẹ jáde. Òtítọ́ ọ̀rọ̀ kan ni ló tún jẹ jáde. Mo ní kí n tún nà ń bẹ̀ fún wa, torí wípé tí a ò bá máa gbé jáde báyìí, ká máa fi hàn gbogbo àgbáyé, kí oníkálukú kó máa rí n tí ń lọ, ká máa fetí gbọ́, ká máa fojú wa rí. Kó má jẹ́ wípé lójijì ni ó máa bá wa, tàbí wípé wọ́n máa pe ajá lọ́bọ fún wa. Ló jẹ́ kí n tún jáde wá láti wá fi òtítọ́ hàn, láti wá fi ìdí òtítọ́ ká tún fi múlẹ̀ sí i. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin bàbá wa náà lè máa ń sọ wípé bí náà bá tán lásọ, ẹ̀jẹ̀ kò tán lè kánná o. Bí náà bá ti tán lásọ, àníjẹ́ kó sú wa, àníjẹ́ kó rẹ̀ wá. A máa múná sínkún la máa fi kánná, la máa fi pa á. Ní ẹbí sọ pé bí náà bá tán lásọ, ẹ̀jẹ̀ ò tán lè kánná. Tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn àfáà mùsùlùmí, tá a bá ń sọ̀rọ̀ nípa oyè lèmọ́mú àgbà láàrin àwa mùsùlùmí, oyè tó pàtàkì ni, oyè ńlá ni, kìí ṣe oyè kékeré. Oyè tó jẹ́ wípé ẹ má jẹ́ ká tanra wa, kò sí rọ́ sẹ́yìn ni láàrin ìlú, láàrin ẹ̀sìn, kò sí rọ́ sẹ́yìn. Gbogbo ẹnikẹ́ni, gẹ́gẹ́ bẹ́yìn àfáà náà ti fi wá ń sọ̀rọ̀, tẹ́ fi ń ṣe wáàsí, ní pé gbogbo ẹnikẹ́ni tí ó bá wà lórí mọ́ńbàrí, tí ó dúró ní dúró lèmọ́mú àgbà fún ìlú Ògbómọ̀ṣọ́, ó gbọ́dọ̀ rìn lọ́nà tọ́tọ́, ó gbọ́dọ̀ rìn lọ́nà tí ó yẹ. Ọ̀rọ̀ kan ló wá rújú, ló ta kókó, táwọn èèyàn ń fariri rẹ̀. Wọ́n á fi ní ká fọ́ wẹ́wẹ́, ká tún fìdí rẹ̀ hàn ogunlọ́gọ̀ àwọn èèyàn, ká fìdí rẹ̀ hàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ká tún rí wípé àsìkò lọ bẹ́ẹ̀, àsìbí tó lọ nìyí. Ẹ gbọ́ oyè lèmọ́mú àgbà nílùú Ògbómọ̀ṣọ́, ṣé ìdílé wọn fi ń yàn ni, àbí wọn kàn sá polongo tàpẹ́ ní tó bá nímọ̀ rẹ̀ ó jáde o, láàrin wọn ni wọ́n ti yàn.
Then tá a bá sọ̀rọ̀ ti ìlú Ògbómọ̀ṣọ́, ẹ jẹ́ ká tún rántí pé ilẹ̀ Yorùbá la wà, ilẹ̀ Yorùbá la wà, ilẹ̀ Yorùbá nílùú Ògbómọ̀ṣọ́, ilẹ̀ Yorùbá ní Ìwó, ilẹ̀ Yorùbá ní Ilé-Ifẹ̀, ilẹ̀ Yorùbá ní Ọ̀yọ́, ilẹ̀ Yorùbá ní Ìbàdàn, ilẹ̀ Yorùbá l'Èkó, ilẹ̀ Yorùbá l'Abẹ́òkúta, káàkiri gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀. Ṣé ọ̀nà tí à ń gbà yan lèmọ́mú àgbà nílẹ̀ Yorùbá tàbí nílùú Ògbómọ̀ṣọ́, ṣé ìlànà tí kí gbogbo èèyàn jáde, ẹ̀wẹ̀ tó bá nífẹ̀ẹ́ sóyè lèmọ́mú àgbà tó jẹ́ àfáà tó sì máa pọ̀ òun qualify fúnra òun, kí wọ́n jáde láàrin wọn ni kí wọ́n ti wà, tàbí ó ní àwọn ìdílé kọ̀ọ̀kan, bóyá ìdílé kan ni, bóyá méjì ni, bóyá mẹ́ta ni, bóyá mẹ́rin ni, tí wọ́n fi sọrí, bóyá ọba ló fi sọrí wọn fúndì kan àbí kejì, bóyá àwọn olórí ẹ̀sìn látàyè ìjọ́un wá ni wọ́n fi sọrí àwọn ìdílé kọ̀ọ̀kan wípé ìdílé yìí o, ìdílé yìí o, ìdílé yá ti ìdílé yìí o, ni wọ́n máa rotéètì oyè lèmọ́mú àgbà nílùú Ògbómọ̀ṣọ́, pàápàá jùlọ gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. Ó jẹ́ n tí mo fẹ́ ká gbé yẹ̀wò, ó jẹ́ n tí mo fẹ́ ká taná sí, mo fẹ́ ká taná sí kó sì yé wa, torí pé mọ̀dàrú ń wà lórí ọ̀rọ̀ yẹn, mọ̀dàrú rìkísí èké ó wà lórí ọ̀rọ̀ yẹn. Ìyẹn ló wá mú kémi ó gbé jáde pé ká tún tàn mọ́lẹ̀ sí i kó yé oníkálukú. Ṣé lábẹ́ pé wọ́n ń yan lèmọ́mú àgbà fún ìlú Ògbómọ̀ṣọ́, ṣé wọ́n kàn wípé káwọn àfọ́ ọ̀rọ̀ jáde tásìkò rẹ̀ bá tó, tí ìlú Ògbómọ̀ṣọ́ gangan tí wọ́n ń fẹ́ oyè lèmọ́mú àgbà, bóyá lèmọ́mù tó wà ń bẹ pẹ̀lú ẹ̀mí gígùn àtàlàáfíà, ó lò bí 1 million years ń bẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà, ó wá ṣègbésẹ̀, wọ́n wá fẹ́ yan lèmọ́mú àgbà míì. Ṣé wọ́n lu agogo jáde ni, àbí wọn ó kéde jáde wípé gbogbo ẹ̀yin àáfàá tó wà ní Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ o, tàbí gbogbo àáfàá tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà àbílẹ̀ Yorùbá, wọ́n yọjú, wọ́n wá ṣe competition àwọn tó bá nífẹ̀ẹ́ sí i. Láàrin wọn yìí wọ́n ti wá ṣe àbẹ̀wò, àárín wọn ni wọ́n ti ṣe àyẹ̀wò fún wọn, wọ́n ṣe test fún wọn. Ẹni tó lọ́nbọ̀ wá ní ó mú gbọ́ orókè tó páàsì, tó mú àkọ́kọ́, òní wọ́n wá fi jẹ oyè lèmọ́mú àgbà nílùú Ògbómọ̀ṣọ́. Tàbí nídàkejì, ṣé àwọn ìdílé kan wà tí àwọn bàbá wa tó ti jẹ ọba rí, tí wọ́n ti gbépò, tí wọ́n ti sípò, àbígbà tí mùsùlùmí ẹ̀sìn Islam kọ́kọ́ wọ Ògbómọ̀ṣọ́ gangan, ṣé àwọn ìdílé kan wà tí wọ́n ti fi sọrí wọn wípé ìdílé báyìí o, wọ́n máa joyè lèmọ́mú àgbà ń bẹ, ìdílé báyìí o, wọ́n máa joyè lèmọ́mú àgbà ń bẹ, ìdílé báyìí o, wọ́n máa joyè lèmọ́mú àgbà ń bẹ, tó jẹ́ pé wọ́n ti fi sọrí wọn wá látàyè ìjọ́un, láti nǹkan bóyá bíi 500 years 1000 years ago tí Islam ti dé ìlú Ògbómọ̀ṣọ́, tí wọ́n sì ti ń bá a bọ̀. Ṣé ó ní ìdílé tí wọ́n fi sọrí ni, tàbí wípé wọ́n kàn mú èèyàn níbi tí wọ́n bá ti wù wọ́n lára àwọn tó bá jáde? Ìyẹn mo fẹ́ ká yànnàná, ìyẹn mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí, torí wípé etí mi ti kún etí mi ti kún àyàn pé Masterpiece MTV sọ̀rọ̀ lórí ìyẹn ni. Ṣé ìdílé ni wọ́n fi yan oyè lèmọ́mù l'Ógbómọ̀ṣọ́ ni, tàbí ẹni tó bá kàn rí ni wọ́n kàn ni wọ́n darapọ̀ mọ́ra wọn, ni wọ́n ṣe screening fún wọn, ni wọ́n yẹ̀ wọ́n wò, ni wọ́n ṣe interview test fún wọn, tí wọ́n fi wá mú wọn wípé tọ̀ ẹni tí ó tọ́ sí nìyí ni mo ká gbé yẹ̀wò. Àkọ́kọ́ kí n tó tẹ̀síwájú, mo kí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, mo kí gbogbo àwọn ọba wa ládéládé, bàbá wa, àwọn bàbá wa ọ̀run lẹ̀kẹ̀, pàápàá jùlọ mo kí wọn nílùú Ògbómọ̀ṣọ́. Mo kí bàbá wa Sọ̀ǹtì ìlú Ògbómọ̀ṣọ́, bàbá wa His Imperial Majesty ọba Afọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òrùmagẹ́gẹ́ kẹta. Mo kí yín pé ká dé ọpẹ́ lórí bàbá, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, káwọn ẹ̀sìn ọba kan jẹ kó pẹ́, ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú, ká ṣe ọpẹ́ lẹ́nu lọ kán ní kí ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn fún bàbá wa, àmì àṣẹ. Ògbómọ̀ṣọ́ ò ní dàrú, rúkèrúdò, ogun ẹ̀sìn, ogun wàhálà, ogun abẹ́lé, ogun ta kò ní ja Ògbómọ̀ṣọ́, àmì àṣẹ.
gẹ́gẹ́ bí èmi ṣe ń gbọ́, gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ ni wípé oyè lèmọ́mú àgbà nílùú Ògbómọ̀ṣọ́ kì í ṣe oyè tí wọ́n kàn mú yàn wípé ẹni yìí onímọ̀ kéwú o, onímọ̀ àlùkùránì o, wọ́n kàn rí lẹ́gbẹ̀ẹ́ títí wọ́n kàn mú, àbí wọ́n kàn lọ lódì kejì wọ́n kàn rí pé ẹni yìí nímọ̀ ẹ̀jẹ̀ àwọn ká lọ fi joyè lèmọ́mú àgbà ní Ògbómọ̀ṣọ́, tàbí láàrin ìlú gangan tó jẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ kí wọ́n kàn rí pé ẹni yìí nímọ̀ ẹ̀jẹ̀ amú ọjọ́yè lèmọ́mú àgbà ní Ògbómọ̀ṣọ́. Wọ́n ní kò rí bẹ́ẹ̀, wọ́n ní kò rí bẹ́ẹ̀, wípé ó ní iṣẹ́ tí àwọn àáfàá kọ̀ọ̀kan ṣe láàrin ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ ní ayé ìjọ́un fún àwọn ọba tó wà ńbẹ̀ tàbí ọba tó wà ńbẹ̀ ńgbà yẹn, kó tó di wípé wọ́n wá ń wò wípé ẹni yìí jẹ kídìlé rẹ̀ máa jẹ lèmọ́mù, ẹni yìí yẹ kídìlé rẹ̀ máa jẹ lèmọ́mù, àáfàá yìí yẹ kídìlé rẹ̀ máa jẹ lèmọ́mù, pé ó níṣẹ́ tí wọ́n ṣe débẹ̀. Kì í ṣe wípé àwọn àáfàá ò pọ̀, àáfàá pọ̀, àwọn mùsùlùmí pọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀, wọ́n ní à ń pọ̀ gan, àwọn tí ń sin lọ́hùn gidi tí wọ́n dúró tọ́ lọ́hùn tí wọ́n sì gbà fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam, wọ́n ní wọ́n pọ̀ gan, wọ́n pọ̀ gan tí kì í ṣe díẹ̀ tí ó sì mọ́ wọn bá. Ṣùgbọ́n ó ní àwọn iṣẹ́ tí àwọn ìdílé kọ̀ọ̀kan ṣe nípa ẹ̀sìn, tí wọ́n ṣe akitiyan wọn lórí ẹ̀sìn, lórí ìlú gangan. Ẹ rí i pé lèmi máa fi sọ wípé tá a bá ń sọ̀rọ̀ àpèrè sọ̀hún, tá a bá ń sọ̀rọ̀ àpèrè sọ̀hún, tá a bá ń sọ̀rọ̀ ẹni tó wà lórí àpèrè òun gangan, ó jẹ́ mùsùlùmí ni o, ó jẹ́ kìrìsìtẹ́nì ni o, ó jẹ́ oníṣẹ̀ṣe ni, ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ní ń jọba nílùú Ògbómọ̀ṣọ́, ní ń jẹ́ Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́. Tá a bá wá ń sọ̀rọ̀ lórí àpèrè Ṣọ̀ún gangan, àga Ṣọ̀ún gangan, tá à ń sọ̀rọ̀ lórí àwọn tí ń joyè ń bẹ̀, a wá rí i pé àwọn gangan ni à ń pè nílùú, àfihàn gangan ni à ń pè l'Ógbómọ̀ṣọ́. Tẹ́nbà l'Ógbómọ̀ṣọ́ Ajílété, ìlú tí a ti ń jẹ ká, tí a tó ń mú ọkọ yẹn gan, àpèrè òun gangan yẹn ni. Iná ni àwọn onílàákàyè, àwọn ọlọ́gbọ́n, àwọn onímọ̀ olóye, láwọn tọ́jọ́ ọmọ bíbí inú ìlú gangan ni wọ́n fi dúró símú. Àtàwa tá a wà ń ta náà tá a jọmọ ìlú, tá a jó ńlàákàyè, tá a jọ lọ́gbọ́n, tá a jó lóye ńlá fi dúró símú wípé àbùkù ò gbọ́dọ̀ kan àpèrè Ṣọ̀ún, àbùkù ò gbọ́dọ̀ kan Ògbómọ̀ṣọ́ nù, Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ nù, ilẹ̀ Yorùbá nù, àbùkù ò gbọ́dọ̀ kan. À ń gbogbo ọ̀nà, gbogbo àwọn tó wá dìde wípé wọ́n fàbùkù kan, kì í ṣèjà, kì í ṣèbú, kì í ṣogun, a máa rọ̀ wọ́n náà ni, a máa láyé wọn, a máa fi yé wọn wípé àkọ́dá ká máa tàbùkù lu ẹni, kódà ká máa ṣàbùkù fọ́ba tó wà ń lu ẹni o, bàbá wa nu. Àwa tá a sì jọmọ ìlú náà, a máa bẹ̀ wá, a máa rọ̀ wá náà ni wípé bá a ṣe fẹ́ kí ìlú tiwọ́ dàrú yẹn, ká má dòńdò wípé k'Ógbómọ̀ṣọ́ dàrú. Bá a ṣe ń fẹ́ àlàáfíà ìfọkànbalẹ̀ fún ìlú tiwa, tá à ń ṣàdúrà fọ́ba tiwa, tá à ń ṣàdúrà fún ìlú wa, bẹ́ẹ̀ náà ló yẹ ká máa ṣàdúrà fún àpèrè Ṣọ̀ún, bẹ́ẹ̀ náà ló yẹ ká máa gbàdúrà, ká máa ṣàdúrà fún bàbá wa His Imperial Majesty Ọba Afọlábí Ọláoyè Ọládùnní Ghandi Olúmọgẹgẹta, wípé káyé bàbá wa kádé ọpẹ́ lórí, kí bàtọ̀ ọpẹ́ lẹ́sẹ̀, kí ìlú Ògbómọ̀ṣọ́ túbà, ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ kó túbà, kó tùṣẹ́, kó tún dáa ju bó ṣe wà yẹn lọ. Bẹ́ẹ̀ náà la máa ṣe. Ṣùgbọ́n tá a bá wá gbé yẹ̀wò dáadáa, oyè lèmọ́mù àgbà ìlú Ògbómọ̀ṣọ́, ṣé ìdílé wọn fi ń yàn ni tàbí wọ́n kàn mú yàn? Gẹ́gẹ́ bí àwa ṣe gbọ́ tí àwọn ojúlówó ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń sọ jáde ni wípé ó láwọn ìdílé tí ń joyè lèmọ́mù àgbà nílùú Ògbómọ̀ṣọ́, ó ní àwọn ìdílé tí àpèrè Ṣọ̀ún tí wọ́n endorse, tí wọ́n lẹ̀ ń stampu, tí wọ́n recognize wọn, tí wọ́n dá wọn mọ̀, tó jẹ́ pé látọwọ́ wọn àwọn ni wọ́n fi wọ́n jẹ́ wípé ibi tẹ́yìn sìnlú dé, ibi tẹ́ ẹ sin ẹ̀sìn dé, tẹ́ ẹ sin lọ́hùn dé, níbi tẹ́ ẹ láfaradà dé, níbi tẹ́ ẹ dúró nídùú wípé Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ gùnkè àgbà, ó gbọ́dọ̀ bá kẹgbẹ́ rẹ̀ kó já kẹgbẹ́ rẹ̀ lọ, tẹ́ ẹ fi ara sìnlú nípasẹ̀ ẹ̀sìn Islam,
ló mú kó fi máa yan àwọn ìdílé kọ̀ọ̀kan wípé ìdílé yìí ó lẹ́tọ̀ọ́ lèmọ́mú àgbà, ìdílé yìí ó lẹ́tọ̀ọ́ sí láti máa jẹ lèmọ́mú àgbà, ìdílé tọ̀hún ó lẹ́tọ̀ọ́ sí láti máa jẹ oyè lèmọ́mú àgbà. Wọ́n ti wá wọ àwọn ìdílé yìí wípé wọ́n mú kéwú kíké wọ́n mú ní bàádà, wọ́n mú kéwú kíké ní ọ̀ranyàn, wípé túláàsì inú ilé yẹn ti máa ń béèrè wípé sẹ́wò ni wọ́n ń ṣe jù, kí ni wọ́n mọ̀ jù. Àwọn èèyàn máa fi yé wa wípé àlùkùránì, ìwé Ọlọ́run, àdíìtì gbogbo ẹ̀ mọ́ra wọn ni làwọn ń kọ́, wọ́n mọ̀ ìníṣẹ́ tí wọ́n ní á jókòó tì. Ìdí nìyẹn tó jẹ́ wípé nírú ìdílé báyìí a máa ráwọn àáfàá ńláńláńlá ń bẹ̀, wọ́n tún wá máa kọ́ àwọn ọmọ ń kéwú ń bẹ̀, láti fi jẹ́ wípé àfọ́ wa máa kún àáfàá, àwọn èèyàn lọ́ máa kún èèyàn ńlá, àwọn èèyàn lọ́ máa kún èèyàn re. Àwọn tó fẹ̀mí dúró tọlọ́run tó gbà fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n wà pọ̀ bìbánú léèní. Ìdí yẹn tó jẹ́ wípé yọ́ máa fún àpèrè sọ̀ǹgà ní fọkànbalẹ̀ wípé àwọn eléyìí dúró tẹ̀sìn, wọ́n dúró tẹ̀sìn Islam digbí, wọn ò fàlùkùránì ṣeré, wọn ò fàdíìsì ṣeré, gbàǹtírà yòókù wọn ò fi ṣeré, wọ́n wá dúró tìlú sim láti wípé kí àpèrè sọ̀hún kó máa tẹ̀síwájú ni, kó máa ṣubú lulẹ̀. So ìdí nìyẹn wọ́n ló ní àwọn ìdílé tí àwọn bàbá wa látàyè ìjọ́un, àwọn ọba tó ti jẹ látàyè ìjọ́un tí wọ́n ti endorse, tí wọ́n ti fàṣẹ sí wípé ìdílé yìí oyè lèmọ́mú àgbà tọ́ sí. Kódà bí mo ṣe ń gbọ́, wọ́n ní kèsè ìdílé méjì kèsè mẹ́ta, ní tó 5 sí 6 tí wọ́n ń jẹ oyè lèmọ́mú àgbà. Wọ́n sì ní bí wọ́n ṣe ń tò bọ̀ látẹ̀yìn náà nù títí tó fi di àsìkò tá a wà yìí. Kì í ṣe pé wọ́n kàn lọ mú yàn ń Kàdúná, kì í pé wọ́n lọ mú yàn lÉkòó, kì í pé wọ́n lọ mú yàn wá láti ìlú kan bí Òṣogbo pẹ́yà wá jẹ oyè lèmọ́mú bí rárá. Wọ́n ní àwọn tó bá yí kan ìdílé kan, ìdílé tó bá yí kan yẹn ni wọ́n fa lèmọ́mú àgbà kalẹ̀. Tí wọ́n bá fa lèmọ́mú àgbà kalẹ̀ ni wọ́n fi mú un lọ ààfin tó bá tọ́ ní tọ́ yẹ, wọ́n wàá ṣe fúnrú ẹni bẹ́ẹ̀. Àwọn tó bá jáde yẹn wọ́n yẹ̀ wọ́n wò, wọ́n ṣàyẹ̀wò fún wọn, wọ́n àgbẹ̀ nìkan mú. Ẹni tí wọ́n bá wá dì mú ni òní ó joyè lèmọ́mú àgbà, wọn wà mú lọ sáàfin. Òní bàbá wa tó bá wà ń bẹ̀, ìyẹn ọba Ṣọ̀ún tó bá wà ń bẹ̀, ìṣeéṣe má gbàgbé ẹ̀rí pẹ́sìn mẹ́ta ló wà nílùú Ògbómọ̀ṣọ́. Ìṣeéṣe kó jẹ́ ọba mùsùlùmí lẹ́ni múlọ́kì tó bá ń bẹ̀, ìṣeéṣe kó jẹ́ ọba kìrìsìtẹ́nì lẹ́ni múlọ́kì tó wà ń bẹ̀, ìṣeéṣe kó jẹ́ ọba oníṣẹ̀ṣe ni lèmọ́mù yẹn múlọ́kì tó wà ń bẹ̀. Lèmọ́mù tó wà yẹn, ọba tó bá wà ń bẹ̀ ni inú ààfin wọn ó ti lọ wé láwàní fún lèmọ́mù. Kì í wá sọba gangan ní ó wé, àwọn elétò ẹ̀sìn Islam náà ní ó wé. Ó kàn jẹ́ wípé bígbà tó bá kàn fàṣẹ sí i, kó àpẹjẹ kó ba mùsùlùmí náà ló wà ń bẹ̀, kì í tó bá mùsùlùmí ní ó wé lèmọ́mù láwàní, àwọn àfáà náà ní ó wé ń bẹ̀. Wọ́n ó bá wé tí ó yẹ gbogbo ìlú Ògbómọ̀ṣọ́, tí ó yẹ mọ̀lẹ́bí wọn pé àwọn ní oyè lèmọ́mú àgbà ni ló sún kàn. So ọba sì ti ṣe, wọ́n ti ṣe screening fún wọn, wọ́n ti mú ẹnìkan láàrin wọn. So láàrin wọn yẹn náà ni wọ́n ti wá yan ẹni tó jẹ lèmọ́mú àgbà wá jẹ́ ní ti gbogbo mọ̀lẹ́bí tí ó fọwọ́ sí, ti gbogbo ìlú tí ó fọwọ́ sí. Ìdí nìyẹn. So àwọn kan wá ń sọ àwọn gbọ́ wípé wọ́n ní kò ń ṣe ìdílé ni wọ́n fi ń yan oyè lèmọ́mú àgbà nílùú Ògbómọ̀ṣọ́. Ṣé kó ti fẹ́ pín sí méjì? Gẹ́gẹ́ bá àtàyè ti ń gbọ́ látijọ́ yìí ni wípé ìdílé wọ́n fi ń yàn. Wọ́n ní kódà kìí ṣe ìdílé kan, kìí ṣe méjì, kìí ṣe mẹ́ta, kó tó 4 sí 5 sí 6 tí wọ́n ń jẹ oyè lèmọ́mú àgbà nílùú Ògbómọ̀ṣọ́. So ó wá láàfáà kan tó sọ jáde wípé wọ́n ń fi ìdílé jẹ oyè lèmọ́mú àgbà, wọn kì í foyè jẹ, wọ́n ń fi ìdílé jẹ. Wípé ìmọ̀ nínú ẹ̀sìn Islam òní a fi ń joyè lèmọ́mú àgbà nílùú Ògbómọ̀ṣọ́, pé bẹ́ẹ̀ ló sì ti yẹ kó rí, pé wọ́n fi ìdílé yàn. Ìyẹn ni tó wá ń rú àwọn èèyàn lójú, ẹni fi wá ń tẹ̀mí láago wípé ẹ bá wa sọ̀rọ̀ sí i, ẹ bá wa dá sí àárín Masterpiece MTV, bó láàrin yẹn rí. Gẹ́gẹ́ bí gbogbo àwọn fídíò tá à ń rí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń gbọ́ lẹ́nu àwọn tó ní ìlú Ògbómọ̀ṣọ́, ariwo tí wọ́n ń pa jáde náà ni wípé ó nídìílé tí ìyàpèrè Ṣọ̀ún tí wọ́n lọ́wọ́ sí, tí wọ́n pé láti àwọn ìdílé yìí ni wọ́n ti ń joyè lèmọ́mú àgbà. Ìdílé tọ́lọ̀ ń bá wá ló yé kàn, ibẹ̀ wọn ti fa àáfàá tó jẹ́ onímọ̀ ọlọ́pọlọ gidi, tó
tó ní málùkúrán tó ní tàdíìtì tó ní ti gbogbo tíra àwọn tó kù náà tó gbà fọlọ́n tó gbà fún Ànábì sallallahu alaihi wasallam. àárín ibẹ̀ wọ́n ti wá yan ìmáàmù àgbà fún ìlú Ògbómọ̀ṣọ́. ní àáfà yẹn wọ́n ní wọ́n á ń sọ wípé kìí ṣe ìdílé ìyẹn fi yan oyè lèmọ́mù, kódà lèmọ́mù tó wà ń bẹ̀ yìí gan ìyẹn lèmọ́mù Ọ̀jàgbó wípé kìí ṣe ìdílé ni, wípé ìmọ̀ ni wọ́n fi yàn, ìmọ̀ náà wọ́n sì fi yàn. ìyẹn ló wá ń rújú la ní ká sọ̀rọ̀ lé lórí wípé ṣé bẹ́ẹ̀ ló rí àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀mi sì wá gbé yẹ̀wò pé kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. kìí ṣe pé bóyá pé máa ń fìmọ̀ yàn pé kò tọ̀nà, ṣé bẹ́ẹ̀ ni wọ́n bá gbé síbẹ̀ náà onímọ̀ ni, ẹni wọ́n bá gbé síbẹ̀ nínú ìdílé náà ìmọ̀ náà ni ó ní. wọ́n lè gbé kìrìsìtẹ́nì bẹ́ẹ̀, wọ́n lè gbé oníṣẹ̀ṣe bẹ́ẹ̀, mùsùlùmí àáfàá náà sì ni wọ́n gbé bẹ́ẹ̀ tó nímọ̀ ipò lèmọ́mù ni, tí ó sì rí ṣe tí ó ṣe tí ó yẹ tí ò ní yẹlẹ̀ iná wọn ò fi síbẹ̀. ṣùgbọ́n ṣé ìdílé wọn fi ń yàn ni àbí ìmọ̀ pé wọ́n kàn mú ẹnìkan wọ́n kàn fi ń yàn. wọ́n wá ní wípé lèmọ́mù Ọ̀jàgbó tó wà lórí mọ́ńbàrí lọ́lọ́ báyìí pé kìí ṣe ìdílé wọn fi yàn o, pé ìmọ̀ wọn fi yàn síbẹ̀, pé ìmọ̀ sì ni lọ́tọ̀nà láti fi jẹ́ pé kíyàn fi gun orí oyè ipò lèmọ́mù àgbà nílùú Ògbómọ̀ṣọ́. la fi à ń sọ wípé kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. ìdílé gangan ó ní lèmọ́mù Ọ̀jàgbó fi wọlé, àfọ Ọ̀jàgbó iná fi wọlé sí orí lèmọ́mù àgbà Ògbómọ̀ṣọ́, tó ì jẹ́ wípé ó hàn sí gbogbo àgbáyé, ó hàn sí gbogbo ìlú, ó hàn sí gbogbo èèyàn. kódà ìnítàn yìí wọ́n ní ya fọ́tò ń bẹ, wọ́n ní ṣe fídíò ń bẹ láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó joyè ní òtítọ́ nínú ààfin. wọ́n nínú ààfin náà ti wé láwàní fún un. báwo ló ṣe wá di pé ẹni tí ọba fi jẹ tó gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́, ẹni tí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ fi joyè tó jẹ́ pé nínú ààfin náà ni a ti wé ní láwàní pé kó máa jẹ oyè lèmọ́mù àgbà. so báwo ló ṣe á lè di wípé kìí ṣe ìdílé wọn fi ń yàn mọ́. ìgbà tọ́rọ̀ yóò tiẹ̀ wá lójútùú dáadáa tó wá pé ìdílé kan ni ó lè di àríyànjiyàn wípé kìí ṣe ìdílé ìmọ̀ fi ń yàn kíní kan fi ń yàn. ṣùgbọ́n ṣe yàá rí wípé kìí ṣe ìdílé kan, kìí ṣe méjì, kìí ṣe mẹ́ta, kìí ṣe mẹ́rin, kó àwọn ní kìí ṣe márùn tó wà nídìí yẹn lára ìdílé tí wọ́n fi ń yan oyè lèmọ́mù àgbà. tẹ́ pé lára àwọn ìtọ́ba yíká ibẹ̀ wọn ó ti mú olóyè tí ó jẹ lèmọ́mù oyè lèmọ́mù àgbà ní Ògbómọ̀ṣọ́ pé bó ló ṣe wá jẹ́. inú mẹ́mí ń pariwo wípé ẹ dákun padà bọ̀ wá, mò ń padà bọ̀ nítorí náà àgbàdo ètò yìí o, àgbàdo ẹ̀ dáadáa. àwa tí a bá wà lórí ìnà rẹ̀ jẹ́ ká jókòó, àwa tá a bá wà tá a tún jókòó náà ẹ jẹ́ ká jókòó ká fẹ̀yìntì ká nasẹ̀ wájú, ẹ jẹ́ ká gbé sórí plasma orí ẹbọn náà ń pè laptop, ká gbé sórí iPad, ká gbé sórí iPhone, ká gbé sórí Android bí kíbi tábà ti ń wò, ẹ jẹ́ kó clear ká sì láòdù ohun ẹ̀ níwọ̀nba ká fi lè gbádùn ètò náà. ń padà bọ̀ wá láti tún wá fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí rẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò mi. gẹ́gẹ́ bí mo ti máa ń sọ fún wa ní gbogbo ìgbà wípé àwa tí a ti ń wo fọ́nrán bọ̀ tipẹ́tipẹ́ tí a ò tí ì darapọ̀ mọ́ Masterbeast TV, tàbí àwa tó jẹ́ wípé a kàn mú lọ́kì ni Ọlọ́run gbé wa ṣe kò ń gẹ oríire àkọ́kọ́ fídíò tá àkọ́kọ́ wò nìyí tó jẹ́ ti Masterbeast TV. ẹ wò sàlẹ̀ fídíò yìí lọ́wọ́lọ́wọ́ ọ̀tún ẹ rí tí wọ́n kọ SUB subscribe, wọ́n kọ ẹ̀rà fìkà tẹ̀ lórí. tẹ́ bá ti fìkà tẹ̀ lórí yóò paradà, yóò di subscribed, yóò wá gbé aago kékeré kan sẹ́gbẹ̀ẹ́, ẹ fọwọ́ tẹ aago yẹn. aago yẹn wà pín sí mẹ́ta, èyí tó wà lókè rẹ̀ pátápátá tí wọ́n kúnnú rẹ̀ ní dúdú tàbí funfun, òun gangan ní kẹ́ fìkà tẹ̀. wọ́n kọ AWL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ẹ fìkà tẹ̀. ìyẹn ni wípé ní kété tàbá ti ń gbé fọ́nrán jáde, ní kété tàbá ti wà lórí láìfù tá à ń gbé ṣọ́ọ̀tì jáde, gbogbo nǹkan tí bá ń lọ lórí channel wa notification yẹn ni ó máa jẹ́ kẹ́ ẹ mọ̀ lọ́dọ̀ tiyín, yóò máa fún yín láti lọ́dọ̀ tiyín pítọ̀ fíìmù ti jáde o, ṣọ́ọ̀tì ti jáde àti wà lórí láìfù. ìyẹn ní fún wa. then subscribe yẹn gangan ni ó fún wa lórí ọ̀fẹ́ láti lọ sórí péjì wa gangan, lórí channel wa gangan, so that ẹ lè rí gbogbo àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn. gbogbo àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn ẹ lè rí gbogbo ẹ̀. èyí tó bá wù yín láti wò lè ní sí máa ń bẹ̀ wáyé pé tá a bá wo fọ́nrán tuntun tán, tá a bá wo fọ́nrán tuntun tá a rò pa gbádùn rẹ̀, tá a wò látòkè délẹ̀, tá a fò ká mú láti bẹ̀rẹ̀ ká mú dópin ká wò tán kó yé wa. ẹ má wá jẹ́ ká dúró síbẹ̀, ẹ má jẹ́ kó pin síbẹ̀. ní sí máa ń bẹ̀ wá lórúkọ Ọlọ́run ọba, lórúkọ Ànábì Muhammad, lórúkọ Jésù, lórúkọ Ọ̀rúnmìlà, èyí tó bá jẹ́ tiwa ká mú bẹ́ẹ̀ wípé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba ẹ jẹ́ ká wá lọ sẹ́yìn
àwọn fọ́nrán tí a ṣe ká tó ṣe léyìí ẹ wá wò wọ́n lọ sẹ́yìn gbáà ẹ wá rí wípé ata tó iyọ̀ dùn á wá rí wípé fíìmù tá a láwò táyẹn tó yé wa yẹn yóò tún wá yé wa sí i ìmọ́lẹ̀ ó tún wá tàn sórí rẹ̀ yé á tún wá rí tún wò lọ́nà míì wípé àṣemọ ìtumọ̀ rẹ̀ tún ju bá a ṣe wò ó lọ yẹn ṣùgbọ́n tíyàn bá wò àwọn fọ́nrán tá a ṣe lọ sẹ́yìn lójú ẹni ẹ̀ lẹ́rù pé wò yé wa náà ṣùgbọ́n kó lè yé wa sí i dáadáa ká sì mọ̀túmọ̀ ní tá à ń sọ ká mọ̀túmọ̀ tí ń ṣẹlẹ̀ kó má jẹ́ wípé a máa gbé òjò fáìnà nítumọ̀ wù mí bẹ́ẹ̀ ẹ ṣe gan owó dátà ò ní wọ́n wá lábẹ́ fídíò yìí ẹ̀tọ́ ìtàn kọ JOINC ẹ fi ká tẹ̀ ẹ́ ìyẹn ni wípé yóò gbé yín lọ sí next page tó bá ti wá kọ successful ìyẹn ni pé ẹ ti darapọ̀ mọ́ membership nìyẹn àwọn fídíò kan wà tá a ṣe jáde tó jẹ́ pé under membership la fi ṣe téèyàn bá darapọ̀ mọ́ membership lábẹ́ Master BCM TV ẹ̀ lè láwọn fídíò yìí wò àwọn fídíò yìí tó bí 500 àwọn minus tó máa jáde omi náà jáde tí ó jẹ́ wípé láàrin wákàtí kan wákàtí méjì ọjọ́ kan tí ó wà lọ́ndà membership tó bá wà lọ́ndà membership àwọn tó bá join membership nìkan ló lè rí wò kó tó di pé yóò bọ́ sí public ẹ̀gẹ́ta àárín yẹn ń sìn yìí so omi ọ̀dẹ́ wà ní members permanently bí ó ṣe wà ń bẹ̀ nìyẹn táyé ìparẹ́ téèyàn bá join member kò lè rí wò ìdí nìyẹn tí a fi ń sọ wípé ẹ jẹ́ ká join members then a tún rí THANKS super thanks nìyẹn lábẹ́ fídíò yìí gangan níbi tí like dislike promote tó wà yẹn láì yẹn tún wò dáadáa ẹ rí THANKS super thanks ẹ jẹ́ ká fi kà tẹ́ ẹ jẹ́ ká tẹ̀lé lẹ́sẹẹsẹ ká fólò rẹ̀ lọ tó bá ti wá kọ successful ìyẹn ni pé a ti darapọ̀ pátápátá wọ́n lè ṣe Master BCM TV nìyẹn subscribe táwa ń sọ yìí ọ̀fẹ́ subscribe bá dé wọ́n ń jáwó ní àkáǹtì èèyàn subscribe yẹn ló jẹ́ ká rí gbogbo fídíò tá a ti ṣe pátápátá notification yẹn ló jẹ́ ká máa rí àwọn nínú fídíò wò tàbá tún wà lórí live tẹ́ fi máa rí wa wò bí ìrìn láti ọwọ́ sọ́dọ̀ yẹn ṣe gan ẹ̀ṣẹ̀ pọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ jíjẹ mímu wa ò ní nira gẹ́gẹ́ bí ohun tí à ń bá bọ̀ wá ṣe rí ọ̀rọ̀ àwọn àfáà kò sí ní tó jẹ́ kí ó jẹ mí lógún láti máa sọ̀rọ̀ lé lórí ni wípé tí a bá bẹ́wù lẹ́tì wọ́n ká máa rán wọn létí ká máa lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu ká máa fọ́ tá wọn lẹ́yìn wípé àbí fọ́ táyàn léjìká wípé ẹ má sùn gbàgbé o ibi ẹ̀ ń lọ yìí sọ̀nà o ibi ẹ̀ ń lọ yìí ibi ẹ̀ ń gbé wa lọ yìí sọ̀nà o nítorí pé òtítọ́ àtòdodo ó fẹ́ jìnnà sẹ́nu wọn òtítọ́ àtòdodo ó jìnnà sẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà kí ṣe gbogbo wọn ṣùgbọ́n dàbí ẹni pé ntòǹkálukú ọ̀jẹ́ nínú ayé ntòǹkálukú ó lò ntòǹkálukú ó mú oyè tóǹkálukú ń wá ibi tóǹkálukú fẹ́ dé ipò tóǹkálukú ń lé ìlú oníkálukú ń lé ó wá jẹ́ wípé kí òótọ́ yẹn kó jìnnà ibi tó tọ́ bá ti wá jìnnà á rí wípé wọ́n ní òtítọ́ dé ọjà ó kùtà irọ́ dé ọjà ó di ọ̀wọ́n àwọn wàá fẹ́ kó rí bẹ́ẹ̀ torí tá a fi ń jà báyìí ni pé kì í ṣe torí Ògbómọ̀ṣọ́ nìkan kì í ṣe torí Ògbómọ̀ṣọ́ gangan la fi ń jà torí ilẹ̀ Yorùbá ni torí wípé tí ibì kan bá dàrú tí àwọn alákatakítí àwọn tí ọ̀gbẹ́sìn Islam yìí yé kì í sì ṣẹ̀sìn Islam nìkan tó fi mọ́ Kìrìsìtẹ́nì tó fi mọ́ oníṣẹ̀ṣe tí wọ́n ò gbọ́ yé tí wọ́n á fẹ́ lo opportunity àǹfààní ẹ̀sìn láti fi dá rògbòdìyàn kalẹ̀ nílẹ̀ Yorùbá láti fi tà wá lẹ́rú láti fi kó wa lẹ́rú ìní ń jẹ́ kí àwa ká máa fọgbọ́n gbé ká máa fi làákà ìtọ̀ wọn wípé bí wọ́n bá ti fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé àwọ̀ máa tún wọn ṣe bí wọ́n bá ti fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé àmọ́ rán wọn létí pé nǹkan wá bá ilẹ̀ máa ń sọ pé wà ńlẹ̀ torí wà sí tẹ̀yìn ń ṣe àwa ń gbọ́ gbogbo ẹ̀ a dẹ̀ ń dè mọ́wọ́ tá à ń dè mọ́wọ́ yà á fi jẹun owó sì là ń kó sí ẹ̀yin tẹ́ wá sí wáàsí ó dàbí ẹni pé ẹ̀ ti ń gbàgbé àwọn wáàsí kọ̀ọ̀kan tẹ̀ ń ṣe ìní ń jẹ́ ká máa rán yín létí wípé oyè lè mọ́ mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ìdílé wọn fi ń jẹ́ àwọn tí tọ́rọ̀ kàn tó jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ wọn ti sọ then lè mọ́ mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́ gangan ṣé ọ̀nà ìdílé ńlọ́gbà wọlé ni àbí wọ́n kàn rí níbì kan wọ́n mú yín pẹ̀tọ̀ torí tó ní màlúkúránì tí wọ́n ní pòfẹ́sọ̀ ni ó ṣe wọ́sẹ̀ ni wọ́n fi mú un pé kọ́ máa jẹ oyè lè mọ́ mú un bẹ́ẹ̀ ni mo fẹ́ ká gbé yẹ̀wò. a rí i wípé ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán ti jáde sẹ́yìn tí wọ́n ń sọ̀rọ̀ nípa wípé ọba lèmọ́mù tó kọ́kọ́ jẹ kó tó di wípé ọkàn lé ayé lára kódà bí wọ́n sọ nígbà yẹn wọ́n ní ìkángun bóyá bàbá kan wà bóyá bàbá ń sẹ̀mó àbí nǹkan kan ní ń ta sẹ̀mó ìrántí orúkọ wọn mọ́ wọ́n ní ilé wọn gangan ńlọ jẹyè lèmọ́mù ta wọ́n ní kódà 18 years
ni ìdílé wọn fi jẹ́ nígbà wọn wá jẹ oyè lèmọ́mù yẹn tán tí ẹ mọ̀ pé ọlọ́run ní ló lẹ̀mí gígùn ọlọ́run ló lálàáfíà lọ́wọ́ wọn ní bàbá gbéṣẹ̀ wọn nígbà wọn gbéṣẹ̀ wọn lo 18 years lórí mọ́ńbàrè so ènìyàn ló fi kúrò nídìílé tiwọn ìdílé tó wá wà tó tẹ̀lé onídìílé ẹbí Ayílára ní Ògbómọ̀ṣọ́ ìdílé ẹbí Ayílára ikùn ìkangun rẹ̀ ni wọ́n á ní lèmọ́mù àbí Yínúsà Tọ́líà ibẹ̀ wọn ló ti wá ibẹ̀ wọn ló ti darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń díje oyè lèmọ́mù láti wí pé ó gba ìdílé yẹn wọ ààfin láti jẹ oyè lèmọ́mù láti wé láwàní ẹ̀rí pa ti ṣe fídíò ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn nípa bí wọ́n ṣe joyè ẹgbẹ́ tí báyìí ń sìn àti sìn yẹn sọ́kù ká tó mọ̀ lọ púpọ̀ lórí yẹn kó má dàbí ẹni wípé à ń fa fídíò ogun àfi káwọn èèyàn wo fídíò tán mọ̀ ìyẹn ọ̀dà èmi fi máa ń rọ̀ wá wípé tá a bá ti wo fídíò tuntun tán ẹ jẹ́ ká lọ sẹ́yìn ká lọ wo àwọn ọ̀gọ̀rọ̀ fídíò tá a ti ṣe sẹ́yìn òní ọ̀wá máa fún wa ń túmọ̀ fídíò tuntun tá a ṣe wò tán yóò tún wá máa yé wa sí dáadáa fídíò pọ́lẹ́yìn tá a ti ṣe ẹ jẹ́ ká wò wọ́n láwòdélẹ̀ ká wò wọ́n tán pátápátá ọ̀rọ̀ bí nǹkan ṣe ń lọ yóò tún wá yé wa sí dáadáa ìní a bá fi sọ wípé àáfàá kan wà wọn nílùú Èkó wọn wà ọjọ́ rẹ̀ àáfàá Tọ́líà àti ti Ògbómọ̀ṣọ́ wọn ní àáfàá Tọ́líà ló wá gbé àáfàá yìí wá sórí mọ́ńbàrì rẹ̀ ní mọ́ṣáláṣí Jímọ̀ Ọ̀jágbó Ògbómọ̀ṣọ́ kó náà wá ṣe wáàsí ńbẹ̀ tí àáfàá yẹn fi wá ń ṣe wáàsí wípé kìí ṣe ìdílé ni a fi ń yan lèmọ́mù wípé ìmọ̀ wọn fi ń yàn ìmọ̀ ni wọ́n fi ń yàn òun á ní pé ká sọ̀rọ̀ lé lórí ìgbà táwọn èèyàn ń pariwo tí wọ́n ń pè mí lọ́tún ló sì rí pé ṣé ní sọ̀rọ̀ lé lórí ìmọ̀kútọ̀kan oníṣòro à sọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìtàn wọn gẹ́gẹ́ bí àwọn tó nílùú ṣe ń sọ wọ́n ní ìdílé wọn fi ń jẹ́ so láti ara ìdílé láti inú ìdílé Ayílára tí oyè lèmọ́mù àgbà yìí kàn ní táìmù tá a wà yìí wọ́n ní inú mọ̀lẹ́bí yẹn òun ni àáfàá Tọ́líà yín ló gbà wọlé yín ló fi díje ló fi dépò di lèmọ́mù Ògbómọ̀ṣọ́ ẹ̀wà rí yẹn so àwọn tí bá wá ń sọ wípé nípa àmọ́ wọ́n fi yàn án pé kìí ṣe ìdílé wọ́n ní kò rí bẹ́ẹ̀ pé ìdílé náà àdé ni wọ́n ń parọ́ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ irọ́ tó jìnnà sóòótọ́ ni pé kò rí bẹ́ẹ̀ rárá pé ìdílé ńlọgbà wọlé ẹbí Ayílára lọgbà wọlé wọ́n nígbà wá wọbẹ̀ tán ló di pé ojú tí wọ́n wá ká ojú là wípé ẹni yìí sára wà orúkọ ìdílé wa ló sì gbà wọbẹ̀ wọ́n látàyè bàbá wa Jímọ̀ Ọba Jagungbadé kẹta tó kú wọ́n látàyè tiwọn yẹn ni wọ́n ti ń fà bọ̀ yàtí tó mú lẹ́tà lọ padà pé léyè sọmọ ìdílé o gbogbo ọ̀nà kan máa gbé epo ńbẹ̀ pé léyè sọmọ ìdílé àwọn ọ̀nà tó gbà tẹ́ fi ru máwọn gan kò yí àwọn ṣùgbọ́n àṣírí padà tú ọjẹ́ tí wọ́n ti fà sẹ́yìn rẹpẹtẹ ó jẹ́ padà ti fi ṣe fídíò jáde ká tó má sọ̀rọ̀ lórí yẹn mọ́ fi sọ pé ká máa wo àwọn fọ́nrán tá a ti ṣe sẹ́yìn wípé àwọn tó mú un wá ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jọ́ mọ ìlú Ògbómọ̀ṣọ́ gangan kì í ṣe bí Ayílára nìkan ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbélé bí à ń gbókè Ọ̀yá nílẹ̀ Haúsá bí à ń gbé ìlú Èbó à ń gbé Èkó wọ́n ti ẹ̀pọ́ nílùú òyìnbó kan wọ́n pọ̀ nílẹ̀ Haúsá gan wọ́n fúnra wọn káàkiri àgbáyé ni Ògbómọ̀ṣọ́ yìí sábà délé wọn yìí sábà gbélé pétéré nínú wọn ẹni ń gbélé ẹni àfi máa làwọn àgbàlagbà fi máa fi ṣàṣàmọ̀ wípé ìlú tẹ́ ẹ bá dé pẹ́ gbé bẹ́ẹ̀ tẹ́ ẹ bá gbé wà bó Ògbómọ̀ṣọ́ ń bẹ́ẹ̀ àfi kó lè wo kẹ́rù kókó ń bẹ́ẹ̀ pé lóun ò ṣe gbé ẹ̀wà rí ẹ̀ sìn so àìgbélé wọn àwọn tó wá wà nílé tó jẹ́ pé àwọn tẹ̀sẹ̀ ti Ghana dé ti wá dé tẹ̀yìn dé ni àwọn ni wọ́n bá ni wọ́n rú mọ́ lójú gẹ́gẹ́ bá ṣe ń gbọ́ ni wọ́n rú mọ́ wọn lójú wípé ọmọ inú ilé ni dẹ́yìn ilé wọn pàápàá bá a ṣe ń gbọ́ bọ̀ látẹ̀ ní pé kì í sojú kan ní ẹbí Ayílára sùn sí l'Ógbómọ̀ṣọ́ wọ́n ní kì í sojú kan ní ogun wọn sùn sí wọ́n ló tọ́nà 2 sí 3 so àwọn ọ̀nà tí wọ́n wà yìí ọ̀nà tí wọ́n gbà wọlé sí àwọn tó jójú lówó lára àwọn gan ò fura gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ wípé àwọn ò fura then àwọn tó mú un wá wọ́n ní wọ́n jẹ́ àwọn tí àwọn nígbàgbọ́ nínú wọn tí àwọn ó tàbí ẹni pé tí wọ́n bá sọ̀rọ̀ fún yàn téèyàn ò ní rò pé irọ́ ni wọ́n ń pa tíyàn ò mú gbogbo ẹ̀ lótìtọ́ láì mọ̀ wípé irọ́ wọn pa fáwọn láì mọ̀ pé wọ́n fi júùjú jọ àwọn lójú ni láì mọ̀ wípé wọ́n tan àwọn ni látòkèdélẹ̀ gàbádáyà pé tí ò rí bẹ́ẹ̀ ni wọ́n pè kó rí bẹ́ẹ̀ fáwọn tí wọ́n sì dúró fún dò wípé ojúlówó ọmọ bíbí ọkọ lé Ayílára ni kó tó di pọ́ hàn sáwọn wípé àti kí ẹsẹ̀ jà wọn kọ́dà yẹn ní tàn yín wọ́n ní wọ́n ti fún un ní apartment tí ń gbé ń bẹ̀ ibi táwọn nífẹ̀ẹ́ rẹ̀ dé pé ọmọ wa ni ṣùgbọ́n gbà wọ́n padà wá rí lẹ́yìn ọ̀rẹ́ yìí wípé kì í sọmọ wa lélẹ́yìí
kì í sọmọ wa lélẹ́yìí wọ́n ní a fi sọ fún pé kó kẹ́rù ẹ̀ jáde wọ́n níbi tí ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ ní pé kó jáde kó nu ilé mọ̀lẹ́bí ló fi jáde kó ń bẹ̀ tàbá sì wá gbéyàwó lóòótọ́ bá pé lóòótọ́ ojúlówó ọmọ bíbí inú ilé Ayélára ni ẹni lè mọ àfa àtọ́líà kò yẹ kó kẹ́rù jáde ó yẹ kó gbàǹjarè jáde ní pé ẹgbà mí o wọ́n fẹ́ lé mi kó ń lé bàbá mi wọ́n ló kú ń bẹ̀ kí kó ń bẹ̀ tó wá kú ń bẹ̀ ni ẹ rí i pé kó tó di pé ó kú ń bẹ̀ gan wọ́n ní a ti kó àwọn náà lọ́kọ́ gbẹ́jọ́ láàfin àti ṣe fídíò yẹn náà sẹ́yìn ló gbẹ́jọ́ lọ sọ́dọ̀ bàbá wa sọ wípé wọ́n lóhùn òkè sọmọ yẹn ló kó sàtífíkẹ́tì yẹn bàbá àwọn ojúlówó ọmọ ẹbí Ayélára náà wọ́n yọjú sí bàbá láàfin wípé kì í sọmọ wa ni bàbá fi wá dá sọ́hún dá sósì pé kí wọ́n padà lé ni gbogbo àwọn àgbìmọ̀ fi wá fẹnu ṣọ̀kan wípé tọ̀ wọ́n padà lé nígbà yín pa pípadà lé ní ó fi lọ yanjú ètò ara wọn àwọn tó wà nínú ààfin ọmọ bídìlé wọn ṣe rí àwọn pẹ̀lú àgbàlagbà nílé wọn àjókòó wọn yanjú rẹ̀ tí wọ́n bá ti wá yanjú ẹ̀ nítòbí ìnùbí gbogbo ohun tí ó bá yé mọ̀lẹ́bí gbogbo ohun tí ó sápamọ́ tó sákọ̀rọ̀ fún wọn Lèmọ́mù Tọ́lé wà fi hàn gbogbo wọn gbọ́ bá ti wá yé wọn padà tẹ́lẹ̀ kọ́ máa wọn ni wọ́n mú padà wá ìyẹn wá ní wípé sísá tó ń wá ń sá tí ò lè wọnú ilé mọ̀lẹ́bí yẹn ìní wá ń jo ní kálukú lójú wípé ṣé bó olórí jìnnà ọmọ bíbí ọkọ ilé Ayélára ni ẹ kí lórí tó ń sá káàkiri kí lórí tẹ̀ ń ṣe fídíò lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí káàkiri tẹ̀ ń ṣe fídíò gbogbo àdúgbò káàkiri kí ló dé tí ẹ̀ ń sọ àwọn ẹbí Ayélára kan ọmọ jáde kúrò nílé tán kẹtó máa gbé kámẹ́rà wa máa rìkọ́dù ńbẹ̀ ìní wá ń jẹ́ ti ń fu oníkálukú lára ṣùgbọ́n kókó fídíò yìí gangan nítorí jẹ́ ká kí n gbé jáde ni wípé wọ́n ní àáfàá kan sọ wípé ìdílé kọ́ ni wọ́n fi ń yan oyè Lèmọ́mù àgbà ní Ògbómọ̀ṣọ́ pé ìmọ̀ ni wọ́n fi ń yàn díàfọ̀ Lèmọ́mù àáfàá Tọ́líà ipò sì wà lórí ààrẹ rẹ̀ pé kò sẹ́ni tó lè lé ikú ńbẹ̀ kórí ààrẹ lọ́wọ́ àkọ́kànrí ọba rẹ̀ láàfin wá ń dá sí wípé àjẹbí ń tà ń gbọ́ nù ta ìdílé wọ́n fi ń yàn ìdílé ni kódà kìí ṣe ilẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ nìkan ìlú Ìlọrin gangan ìdílé wọn fi ń yàn ìlú Ìwó ìdílé wọn fi ń yàn ìlú gbogbo àwọn ilẹ̀ Yorùbá Abẹ́òkúta ìdílé wọn fi ń yàn gbogbo àwọn ilẹ̀ Yorùbá pátápátá tó fi mọ́lú Ọ̀yọ́ tó tẹ̀ wá múnú wa gangan dùn tó múnú mi dùn tó pé tó fi òtítọ́ ọ̀rọ̀ yìí hàn gedegbe ni wípé àrípẹ́ ẹ̀sẹ̀ jẹ́ láàfin ọ̀fọ̀ Ọ̀yọ́ ni bàbá wa láàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé Ọlọ́run kó lọ́rẹ̀ mi bàbá ìkó fún ẹlẹ́mìí gígùn àtàlàáfíà kájọ ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́kọ́ dọkẹni ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà mi gígùn fún bàbá wa káwọn ẹ̀sìn ọba kan jẹ kó pẹ́ wọn ó lórí oyè náà pẹ́ ilẹ̀ Yorùbá ò ní dàrú lọ́yọ̀ ò ní dàrú àmì àṣẹ ẹ wá rí wípé àfihàn tìlú Ògbómọ̀ṣọ́ yìí gangan ó wá jẹ́ kó yé wa wípé ìdílé wọn fi ń yan oyè Lèmọ́mù àgbà nílẹ̀ Yorùbá kì í ṣe pé lu Ògbómọ̀ṣọ́ nìkan ìtọ́jú ọba pé Ògbómọ̀ṣọ́ ni nìkan lọ jẹ́lẹ̀ Yorùbá confusion ọba wáyé ìrújú ọba wáyé ń bẹ ṣùgbọ́n Ọlọ́run wá ó ṣe àfọmọ́ rẹ̀ ó sì kó ní ẹ̀kúnrẹ́rẹ́ fún wa ó sì jẹ́ kó yé wa ó yẹ kó yé wa látòkè délẹ̀ wípé Ògbómọ̀ṣọ́ nìkan kọ́ ló wà nílẹ̀ Yorùbá ìlú Ọ̀yọ́ ń bẹ nílẹ̀ Yorùbá ìlú Ìbàdàn ń bẹ nílẹ̀ Yorùbá ìlú Èkó ń bẹ nílẹ̀ Yorùbá ìlú Abẹ́òkúta ń bẹ nílẹ̀ Yorùbá àwọn Èkìtì gbọ́n ra wọn ń bẹ nílẹ̀ Yorùbá ká wá wò lọ lọ́tún ká wò lọ́sí ká wò wájú ká wò sẹ́yìn ká wò káàkiri gbòlẹ̀ Yorùbá pátápátá a wá rí wípé ìdílé ó láwọn ìdílé tí ń joyè Lèmọ́mù àgbà ó láwọn ìdílé tí ń jọba kódà oyè ẹnu ààfin gangan ó láwọn ìdílé tí ń jẹ àwọn oyè kankan wà gẹ́gẹ́ bí mi ṣe ń gbọ́ gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi pé wọ́n láwọn oyè kan wà tí yẹn bá fẹ́ joyè kódà bí ìwé bá jojú ojú yìí ń dídílé yàn bí yẹn bá ti lówó rẹ̀ lọ́wọ́ tó sì dúndùn pé kílùú ó tòrò tí ó bàlújẹ́ tó jẹ́ àwọn tí ń kún ìlú láti pé kílùú ó dàgbàsókè tó jẹ́ pé àwọn tí ń kún àpèrè sọ láti jẹ́ pé àpèrè sọ nǹkan máa lo òkèlókè ni òkèlókè lẹ́yẹ fọ nǹkan máa ṣubú tí wọ́n tàbùkù rẹ̀ tí wọ́n pọ́ba tó wà ń bẹ̀lẹ̀ tí wọ́n pọ̀ gbogbo àwọn àjòyè ilé tí wọ́n sì dá lùlù mà pé lóòótọ́ dáa ni tí àwọn náà ráǹfààní ń bẹ̀ tí wọ́n lọ́wọ́ kún ìdàgbàsókè rẹ̀ tí wọ́n bá fẹ́ jẹ oyè oyè pọ̀ lóríṣiríṣi tí yàn ń jẹ pé lẹ́nu iṣẹ́ ni kó àbá wúyẹ̀ kó kàn fẹ́ ju oyè lásán tí wọ́n bá ti tọ̀ wọ́n lọ àwọn ọmọ ọ̀nà tí wọ́n gbègbà fún yàn tí oyè yẹn ò fi bọ́bọ́ sí oyè yẹn ọ̀tọ̀ oyè yẹn ọ̀tọ̀ ṣùgbọ́n àwọn oyè kan wà tẹ́ pé oyè ìdílé ni oyè ìlú ni àwọn kan wà tẹ́ pé ó wà associate mọ́ gọ́fmẹ̀ntì mo fi ní ká máa wo àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn àtún lè máa sọ̀rọ̀ lórí ìyẹn mọ́ ẹ̀rí pé àjòyè kan láìpẹ́ ìtàn ni pé bàbá gangan ló fún gọ́ọ̀mẹ̀ntì ní lẹ́tà kó tó di pé nìyẹn lè jẹ oyè lẹ́yìn ìgbà tí bàbá dẹ̀ sọ fún wa pé ẹ̀tọ́ tẹ́ẹ̀sì fún lónìí lẹ́yìn ìgbà tẹ́nìyẹn ṣe tán kò ní ìka tó máa sọ̀rọ̀ pé ní báyìí ní báyìí àti ṣe fídíò sẹ́yìn sọ pé dandan àfi ká máa wo àwọn fídíò tá a sẹ́yìn ọ̀rọ̀ yóò fi yé wa dáadáa ó di dandan kẹ́ ẹ ṣe ìgbésẹ̀ báyìí fún lù tẹ́ bá sì gbésẹ̀ láfi mú lẹ́tà lọ fún ìjọba wọn dẹ̀ bàbá tí a fẹ́ ju èèyàn náà ṣe gbogbo ìgbésẹ̀ tí kábíyèsí wa
ọba Ghandi ní kí wọ́n ṣe látòkèdélẹ̀ wọ́n ṣe lọ́nà tọ̀tọ̀ lọ́nà tó yẹ. Lẹ́yìn ìgbà yẹn bàbá wa mú lẹ́tà fún àwọn ìjọba pé tọ̀ wọ́n fi wọ́n jẹ nẹ́fì àpúrúfù oyè yẹn. Ẹ wo àárín yẹn ń sìn báyìí. So ajẹ́ pé bàbá ọba Ghandi ilẹ̀ nìyẹn fi joyè. Láì bá ṣe pé yàn bá wá tọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ní ò lè ṣeé ṣe. Wọ́n ní ò lè ṣeé ṣe. Dẹ́ oyè Lèmọ́mù Àgbàdo Ògbómọ̀ṣọ́ wọ́n ní ìdílé wọn fi ń jẹ ìyẹn láti àná dòní yìí. Láti àná di òní yìí wọ́n ní ìdílé wọn fi jẹ. Kódà ẹ má jẹ́ ká tanra wa wọ́n ló yí kan oyè ìdílé Ayílára ni ló fi di wípé àfáà Ọjàgbó ló fi darapọ̀ mẹ́bí Ayílára. Láti bí dídarapọ̀ yìí ló fi ní orí ọ̀fẹ́ láti gbé àpótí láti dìbò láti kọ̀ǹtẹ́sì ńbẹ̀ kó tó di pé wọ́n padà wàá mú pò ní lọ jẹ́ Lèmọ́mù Àgbàdo Ògbómọ̀ṣọ́. So ìyẹn fi hàn wá wípé ìdílé wọn fi ń jẹ kì í ṣe pé wọ́n kàn mú yàn lẹ́gbẹ̀ẹ́ títì wípé ó ní mà. Ìyẹn mo ní ká láàyè ìbùkún torí pé àwọn fọ́nrán tí wọ́n ń ṣe jáde wọ́n mú dàrúdàpọ̀ sọ́kàn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà ń ta kò wá ní yí ọ̀pọ̀lọpọ̀ torí pé ẹni tí ò gbé ìlú Ògbómọ̀ṣọ́ tí ó sì mọ̀ tán pa rẹ̀ tí ó sì ní àìdíà kankan pò Ògbómọ̀ṣọ́ ní tí wọ́n bá ń sọ tí wọ́n fi ń ṣe fídíò jáde náà wọ́n máa rí àwọn tí wọ́n ń kọ jáde lórí Facebook káàkiri yìí lórí YouTube káàkiri tí wọ́n ń kọ káàkiri náà làwọn èèyàn máa rí ni wọ́n máa wò nílò ọ̀pọ̀lọpọ̀ sì ń gbàgbọ́ pé bẹ́ẹ̀ lórí ló jẹ́ kí a máa jáde ká máa fọ́ wẹ́wẹ́ ká máa ṣàlàyé fún wa látòkèdélẹ̀ wípé ìdílé wọn fi ń yàn. Kódà ìlú Ìlọrin tí mufti ìlú Ìwó tí ń fẹ́ òwò lórí rẹ̀ wípé ìlú ìlẹ̀sìn wájú ìlú yẹn nìkan nìwó gbà fún lẹ́yìn ìlú Ìlọrin ìlú Ìwó gbà fún ìlú kankan. Ẹ wo àárín yẹn tá a bá gbé ìyẹ̀wò dáadáa ìdílé ọba gangan wà ńlọrin àwọn tí ń jọba nílùú Ìlọrin. Bẹ́ẹ̀ náà sì ni ìdílé tí ń jẹ oyè Lèmọ́mù wọ́n wà nílùú Ìlọrin kì í ṣe pé wọ́n kàn ṣàdédé múyàn pé wọ́n kàn fi jẹ oyè Lèmọ́mù ni. À ń padà bọ̀ wá ká tún wá fọ òsì wẹ́wẹ́ sí i. Ẹ káàbọ̀ padà sí orí ètò mi Jíjẹ Mímu wa kò ní nira o. Ẹ má jẹ́ ká gbàgbé ẹ jẹ́ ká subscribe sí channel àwọn tá a bá ti subscribe ká tẹ notification button ká sì join membership pàápàá jùlọ ká tẹ super thanks níta bá ní ká fi gbọ́nwọ́ sí i. Ire àlùbáríkà yóò máa bá oníkálukú wa. Jíjẹ Mímu wa kò ní nira iṣẹ́ wo ní dàrú ilé wo ní dàrú l'Ógbómọ̀ṣọ́ ní bàjẹ́ gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ gbogbo táwọn ọmọ Yorùbá wà kò ní dàrú wọn ní dìwà yín nípa ìyàká wálé àwọn tá a sì wá nílé náà wọn ní máa gbé wá sí àmì àṣẹ. Ọ̀pọ̀ mi gígùn àtàláfíà fún àwọn bàbá wa orí adé ọ̀run lẹ̀kẹ̀ bàbá wa sọ ohun ti l'Ógbómọ̀ṣọ́ àtọrọ ẹ̀mí gígùn àtàláfíà fún wọn. Gẹ́gẹ́ bí mo ti wá ń bá a lọ so ìdí nìyẹn tó mọ́ ká máa jáde ká máa taná sí àwọn ibi tí ń ṣókùn àwọn fídíò kọ̀ọ̀kan tí ń jáde tí wọ́n fi ń ṣe dàrúdàpọ̀ tí wọ́n fi ń dàbí ẹni pé fi ń rú àwọn èèyàn lójú wípé tí wọ́n ń dàrú mọ́ àwọn èèyàn lójú làwa fi ń tún tó gbogbo tá a sì ń ṣàyẹn náà làlàáfíà kíjọ ọmọ fi sí kókó àlọ́ ọmọ fi sí náà ká má fi rí ogun ẹ̀sìn ká má fi rí ìjà ẹ̀sìn ogun abẹ́lé ogun ọ̀tá kọ́lọ́mọ̀jẹ̀ kárí kankan ní Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ gbogbo ilẹ̀ Yorùbá pàápàá jùlọ gbogbo orílẹ̀-èdè tá a wà ìdí nìyẹn tá a fi ń jáde wípé ìdílé ni wọ́n fi ń joyè Lèmọ́mù ńlẹ̀ Yorùbá èyí ṣe ìlú Ògbómọ̀ṣọ́ nìkan. Ẹ rí i pé tìlú Ọ̀yọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ láìpẹ́ yìí bàbá tí wọ́n lọ wá sọ̀rọ̀ mọ́ṣáláṣí Jímọ̀ Ọjàgbó wípé ìdílé kọ́ ni wọ́n fi ń joyè Lèmọ́mù tí wọ́n bá wọn pé àfáà yẹn láàfọ́ Ọ̀yọ́ ìmọ̀ kọ àfáà yẹn tí wọ́n lọ wá ṣe wá sínú mọ́ṣáláṣí ńbẹ̀ yẹn tó wá ṣe ńbẹ̀ wípé Lèmọ́mù tó wà ńbẹ̀ ọ̀tọ̀nà wípé ìdílé kọ́ ni wọ́n fi ń jẹ́ ìmọ̀ wọn fi ń jẹ́ inú mi wá dùn pé òun náà tún ní gbé máìkì lé lọ́wọ́ ńlú Ọ̀yọ́ ipe kó wà nọ́ọ̀sì nígbà tí bàbá wa ọba tuntun Aláàfin of Ọ̀yọ́ ikú bàbá yèyé kọ́lọ́nkọ́lọ́ rẹ̀ mi bàbá táwọn gorí àléfà tí wọ́n bẹ mọ́ṣáláṣí wò tí wọ́n fẹ́ fi Lèmọ́mù àgbà jẹ ni àfáwọn àfi gbé máìkì sẹ́ni fi ń sọ̀rọ̀ wípé kó yé gbogbo ayé o kó yé gbogbo èèyàn wípé Aláàfin ikú bàbá yèyé òun ló ní mọ́ṣáláṣí rẹ̀ ní mọ́ṣáláṣí Jímọ̀ pé Aláàfin ló ní mọ́ṣáláṣí Aláàfin ikú bàbá yèyé ìyẹn ọba wa tuntun àwọn wà lórí ìjókòó wípé àwọn ní wọ́n ní mọ́ṣáláṣí wọn o kó yé gbogbo àgbáyé kó yé òǹkàlùkù kó yé gbogbo Lèmọ́mù kó yé gbogbo àfáà kó yé gbogbo mùsùlùmí lápapọ̀ kó sì yé gbogbo àgbáyé pátápátá wípé Aláàfin ló ní mọ́ṣáláṣí rẹ̀ bí wọ́n sì wá ń sọ ni wọ́n ń túmọ̀ sí wípé Ṣọ̀ún náà ló ní mọ́ṣáláṣí Ọjàgbó Ṣọ̀ún ló ní mọ́ṣáláṣí Ọjàgbó bẹ́ẹ̀ ó nídìílé tí ń joyè Lèmọ́mù ń lu Ọ̀yọ́ o gẹ́gẹ́ bí wọ́n sì ń sọ pé ó nídìílé tí ń jẹ oyè Lèmọ́mù òǹkàlùkù ọgbọ́n sétí gẹ́gẹ́ bó ṣe wá nídìílé tí ń jẹ Lèmọ́mù ń lu Ọ̀yọ́ náà gẹ́gẹ́ náà ló láwọn ìdílé tí ń jẹ oyè Lèmọ́mù àgbà nílùú Ògbómọ̀ṣọ́ náà ni wọ́n tún wá fi ń yé wa wípé ọba nìkan
ìyẹn Aláàfin of Ọ̀yọ́ ikú bàbá yèyé kájí ọpẹ́ lórí bàbá kí bá tọpẹ́ lẹ́sẹ̀ pé Aláàfin nìkan ká gbọ́ lágbọ́yé dáadáa o ká gbọ́ lágbọ́yé kó yí oníkálukú káàkiri àgbáyé wípé Aláàfin nìkan ńlọ́lẹ́tọ̀ọ́ láti foyè lèmọ́mù ìyẹn kọ́ ti fìyàn joyè lèmọ́mù ní mọ́sálásí ni ìyẹn mọ́sálásí Central Mosque Ọ̀yọ́ gẹ́gẹ́ bó ṣe wá rí bẹ́ẹ̀ náà tó rí bẹ́ẹ̀ náà ló gbọ́n sọ wípé Ṣọ̀ún nìkan ló lè fi ìyàn joyè lèmọ́mù àgbà nílùú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìtọ́jẹ yìí wà ń bẹ̀ torí inú ààfin náà wọ́n ti ní awé láwàní rẹ̀ kó àwọn ní ẹja fọ́tò ní ẹsẹ̀ ṣe fídíò rẹ̀ tí ò sáà ń jiyàn ń bẹ̀ ẹ̀wà rí yẹn sìn so náà ni a fi jẹ́ pé ká máa clear rẹ̀ tọ́yọ̀ gangan wá fi hàn ó ṣe láfọ̀mọ́ Ọlọ́run fi ṣe ní àfọ̀mọ́ fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ torí pé lára àwọn kan tó sọ̀rọ̀ ní mọ́ṣáláṣí Ògbómọ̀ṣọ́ wípé kì í ṣèdílé wọn fi ń jẹ òun náà lọ gbá máìkì mú lọ́yọ̀ọ́ tó wá sòótọ́ gidi tó wà ń bẹ̀ wípé ìdílé wọn fi ń jẹ Aláàfin sì ló ní mọ́ṣáláṣí rẹ̀ Aláàfin nìkan ló lẹ́tọ̀ọ́ láti fi oyè lèmọ́mù jẹ sẹ́ni mọ̀ pé ní bá fìyàn jẹ kí ló lè ṣe ó tún lè yọ̀ ẹ̀kọ́ ńbẹ́ ọlọ́mọdé arógun yíyọ ni Ìlàfin sọ wípé ká gbọ́ òtítọ́ ọ̀rọ̀ ká gbọ́ òdodo gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tó fi bẹ̀rẹ̀ láti Ògbómọ̀ṣọ́ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kọ́dà àti gbọ́ rí gan ọba Olúwo tìlú Ìwó dígẹ̀rẹ́ tìlú Ìwó tá à ń pàrọwà náà kí bàbá yẹn náà pàrọwà rẹ̀ wọn change wa wọn kún wúwà tó dáa wọn ṣe bí ojúlówó ọmọ Yorùbá gidi ẹwà àárín yẹn ń sìn yìí ẹ̀rí pẹ́ẹ́nẹ́ ti yọ lèmọ́mù kan bẹ̀ gan náà rè àmọ́ tó ṣẹlẹ̀ láàrin wọn mi ò tí ì rà mo fẹ́ ṣèwádìí àárín òǹgà ká ṣe fídíò lé lórí ẹ̀sìn mọ́ retí rẹ̀ à á ṣèwádìí rẹ̀ kí ni ń ṣẹlẹ̀ gan tí wọ́n fi yọ lèmọ́mù bẹ̀ kí ni ń ṣẹlẹ̀ tán lórí mọ́mbà yìí lórí wọn lójó Jímọ̀ ni ó gbọ́ bẹ́ẹ̀ ó fa abọ́lẹ̀ ni pé àyìnbó kọ́ńbẹ̀ lórí kó lórí mọ́mbà rí ló fi mí bẹ́ẹ̀ pé wọn ò fi ọmọ nítorí wàá fà á tí ọba ìlú Ìwó tìlú Ìwó ọba Abdulrasheed Àkànbí Kútáǹtì ní tí wọ́n fi ṣerú rẹ̀ tí wọ́n lọ́bẹ̀ tí wọ́n fi wá lọ́wọ́ àá ṣèwádìí náà gbé jáde pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mọ̀ pé mi gbé sáwá fún wa ènìyàn bọ̀ tí náà ń là yí wa wípé ọba ìlú ló ní mọ́ṣáláṣí rẹ̀ ìyẹn mọ́ṣáláṣí Jímọ̀ nílẹ̀ Yorùbá ọba sì ní fi lèmọ́mù jẹ ẹwà àárín yẹn ń sìn yìí then tó bá fi lèmọ́mù jẹ tán olóyè ààfin òní lèmọ́mù àgbà ló jẹ́ nílẹ̀ Yorùbá pàápàá jùlọ ìlú Ògbómọ̀ṣọ́ ìlú Ọ̀yọ́ ìlú Ìbàdàn ìlú Èkó káàkiri bẹ́yẹn olóyè ọba ni wọ́n jẹ́ gbogbo tí wọ́n ń lọ nípa ẹ̀sìn Islam pátápátá tí ń lọ nípa àwa mùsùlùmí lèmọ́mù àgbà ni yóò wá jẹ́ ẹni tí wọ́n máa fún ọba ní ìròyìn tó dá ń pa rẹ̀ bí lè ṣe rí ni bí lè ṣe ni bàbá yìí láṣẹ lè bàbá yìí láṣẹ tọ̀ yóò wá yí òun kálukú àwọn fídíò yìí a ti ń ṣe jáde sẹ́yìn mo fi ń gé lórí fèrèfèrè ṣùgbọ́n tá a bá tẹ̀ kọjá pàpàpà fídíò tá a ṣe yóò ní nítumọ̀ so láti ráwọn ẹ̀kúnrẹ́rẹ́ àwọn fídíò tí mo sọ ẹ̀yin ẹ wọlé ẹ̀yin láfi ní kẹ́ subscribe kẹ́ tẹ notification button ẹ join membership ẹ tẹ super thanks ẹ wá lọ sẹ́yìn padà gbogbo àṣírí àwọn fídíò tá a ṣe ẹ rí omi 1 hour ní omi 30 minutes omi 45 minutes ẹ wá rí bẹ́ẹ̀ ẹ wò ẹ wá mọ̀ túmọ̀ tá à ń sọ gangan à ní sọ tán o àtún padà bọ̀ à ń láàyè gbogbo aráàlú gbogbo àgbáyé pátápátá wípé ìdílé Ṣọ̀ún àpèrè Ṣọ̀ún ẹni ń foyè lèmọ́mù jẹ́ ní Ògbómọ̀ṣọ́ ọba tó bá wà níbẹ̀ tó jẹ́ Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ òní òwe lèmọ́mù àgbà tí wọ́n bá yẹsẹ̀ jẹ́ nínú mọ́ṣáláṣí Jímọ̀ Ọ̀jágbó ní Ògbómọ̀ṣọ́ òní òwe láwàní ààfin rẹ̀ wọ́n ti wé láwàní kì í sọ fagẹ́ ní òwe láwàní àwọn àfáà náà ní òwe láwàní ńbẹ̀ bọ̀tí ní ààfin wọn ti ṣe ìní mo fi ní ká láàyè ra wa láti tún gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ dáadáa kó lè yé wa dáadáa mo fẹ́ kọ́ mọ̀ ìlú gangan ẹ̀ńtọ́jọ́ mọ̀ ìlú ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ mo fẹ́ kẹ́nìkan bá wa dá sí ká tẹ̀lé láti bẹ̀rẹ̀ dópin ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbọ́ ká wá fi wé ọ̀rọ̀ tèmi náà sọ yìí ẹ rí i pé mi náà já yòpa ká wá digest gbogbo ẹ̀ ibi ọ̀rọ̀ bá tún wá ń lọ ètò wa yìí ń kálukú àní sọ́tà tún padà bọ̀. a dá ọpẹ́ fún Ọlọ́run ọba àtọrọ àlékún ìkẹ́gẹ́ fún aṣáájú ẹ̀dá Ànábì Muhammad gbogbo wa ní ọkùnrin ní obìnrin òun náà ní akí pẹ̀lú gbólóhùn Islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu bákan náà òun là ń kí gbogbo wa ní ilẹ̀ òtù òdìire gbogbo àwa tá ń sọ Yorùbá wípé ẹ káàárọ̀ ní dédé ibi tẹ́ ti ń gbọ́ wa ní àárọ̀ yìí ẹ káàsán níbi tó ṣe wípé ọwọ́ ọ̀sán ni gbígbọ́ rẹ̀ já sí fún yín lọ́dọ̀ ti yín bákan náà ẹ káalẹ́ níbi tó ṣe wípé alẹ́ òun náà ni ó já sí ní ọ̀dọ̀ yín Ọlọ́run yóò ṣe àlékún gbígbàdúà
oore àti àánú fún ẹnìkọ̀ọ̀kan wa. A kú ọjọ́ ńlá tòní, ọlọ́run yóò jẹ́ kí a ṣe púpọ̀ jímọ̀ láyé, ọlọ́run ní ṣe jímọ̀ eléyìí ní àṣemọ̀ láyé fún wa. Gbogbo oore ìdùnnú tí ń bẹnu ọjọ́ jùmọ̀ náà àti gbígbàdúrà papọ̀, wàlálà ilaha illallah sallallahu alayhi wa sallam. Ẹ̀yin èèyàn mi ní YouTube, ẹ má bínú, ọwọ́ mi ló ṣe ṣe tẹ back view kílókọ fídíò yẹn. N tí mo mú wá ní àárọ̀ yìí tó di wípé a jáde lọ sí ààfin láti lọ ṣe Friday prayer eléyìí tí àwa mùsùlùmí máa ń ṣe fún bàbá wa ọba Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, bàbá wa ọba Ghandi Afọlábí Ọládùnní Ọláoyè orúmọ gẹ́gẹ́ kẹta. Kábíyèsí o, mo ṣí fìlà fún orí adé o, ọlọ́run kó jẹ́ kí a rí bàbá pẹ́, kó jẹ́ kí bàbá ó pẹ́ lóyè. Ọ̀rọ̀ tí mo mú wá kì í ṣe nǹkan tí ó pọ̀. Kí mo ní ìjẹ́jọ́, èyàn jímọ̀ ìjẹ́jọ́ tá a ṣe kọjá yìí, òun náà ni àfáà Yunus, èyàn ìmáàmù Central Mosque Ọjà Àgbó tó wà nínú mọ́sálásí yẹn tí ń kírun lọ́wọ́lọ́wọ́. Ó mú ẹnìkan wá, ẹnìyẹn pè rẹ̀ ní barrister, ó ní lọ́ọ̀yà ni òun. Àfáà yẹn tí ń bá ṣe mí sí kódà pé kò ló wà, àwọn èèyàn ó ti rí fídíò rẹ̀ tó ṣe yẹn. Ó jẹ́ nìkan tí ó gbajúmọ̀ púpọ̀, ṣùgbọ́n èmi ò tún wá mọ̀ pé dídìrín a máa bẹ nínú lọ́ọ̀yà. Èébú kọ́ o, àlàyé ọ̀rọ̀ ni mo ní kí n wá ṣe o. Ẹ má bínú gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ bá ń gbọ́ níbi tí ẹ wà. Ìmọ̀ pẹ́ni tí kò dánú lórí àwọn lọ́ọ̀yà àtàwọn tó bá ṣe bí àbí medicine ní school, àwọn náà máa ń sábà pẹ́ jù ní school bí àbí ọdún 6-7 kankan ìní wọ́n máa ń lò nígbà táwọn yòókù wọn bá ń lò bóyá ọdún 4 ọdún 5 táwọn ti parí program tiwọn. Àwọn sì tún wà lẹ́nu wípé àwọn sì tún ń bá ètò ẹ̀kọ́ lọ. So bá wá rẹ́ni tá wá pè ní barrister abẹ́ni tá pè ní lọ́ọ̀yà yìí tó ṣe wípé ìtún wá ń sọ̀rọ̀ lẹ́nu bí ẹni tí bóyá kò lajú àbí kò jáde àbí kò rína tó, kíní yẹn ó máa ń rí bákan lára èèyàn. Kí ni barrister yìí sọ, kí n má bàa fọ̀rọ̀ yẹn gùn púpọ̀, òun ni wípé nínú òfin lọ́dọ̀ tàwọn, ó lóun gba PhD in law, ẹjẹ́ ń fi kó fún o, ó lóun gba PhD in law. So ó wá ní lọ́dọ̀ tàwọn nínú òfin eléyìí tí àwọn fi ń yan imam wípé kò sí nínú òfin wípé wọ́n ń fi ìdílé yàn. Ìbéèrè tí gbogbo ayé wá ń béèrè, tèmi náà sì ń tó sí, òun ni wípé aláàní tó wà ń bẹ̀, èyàn àfáà Yunusa tó lóun fẹ́ dúró fún, tó dẹ̀ tó fẹ́ fáìlì, ẹ má bínú kàtà ń ṣe mí, ikọ́ tó mú mi bákan náà, so ló jẹ́ kí ohun yẹn rí báyìí. Ẹ dákun ẹ foríjì mi ẹ̀yin èèyàn wa. Òun ni wípé àfáà Yunusa tí ó pè yìí àbí tó pè wá yìí tó lóun fẹ́ dúró fún, òun fẹ́ gbẹjọ́rò fún, àbó òun ní àwọn fáìlì kan, àwọn kéèsì kan tóun lè fáìlì against ìlú àbí against ọba ní kóòtù, wípé wọn kì í fi ìdílé jẹ imam nínú àwọn májẹ̀mú, nínú àwọn shurut eléyìí tí a fi ń yan imam. Àfáà Yunusa yẹn kí lòun fi emerge, kí ni tó ní lọ́wọ́ tí wọ́n fi gbé wá? Ìdílé ni àkọ́kọ́ èyàn náà, ó ti nullify rẹ̀. Dòní sì ní ìmọ̀ bóyá ó lè yí padà lọ́la ò. Dòní yìí ìjí sì ń pè rẹ̀ ní wípé Ayílára the second, èyàn àfáà Yunusa yẹn. Dòní yìí ìjí sì ń pè rẹ̀ òun ní pé kí ni o, Ayílára the second. Àwọn ọmọ Ayílára dẹ̀ ti ní kò kì í sọmọ wọn láwọn ò mọ̀ rí, àwọn ò mọ̀ bàbá ẹ̀, àwọn ọmọ bàbá ẹ̀, àwọn ọ̀fẹ́ yẹ́ ẹ̀ rí, kódà àwọn òyìn yẹ́ ẹ̀ lálẹ́ rí. Èyàn ò ní láwọn Ayílára Ògbómọ̀ṣọ́ táàpẹ̀ bí apẹ́gbà tí bàbá kan yan màmá rẹ̀ lálẹ́, òun ni ó wá doyún tán wá láwọn ò ní gba oyún nǹkan kankan níbẹ̀ ni wọ́n tẹ̀ fẹ́ rún mọ́. Láwọn ọmọ bàbá Yunusa rí, àwọn ọmọ bàbá Yunusa rí, àwọn ọmọ ìyá Yunusa rí, kódà àwọn ò fẹ́ ìyá Yunusa rí. Ó dáná ẹja bọ́sù bẹ́ẹ̀ ni àwọn òyìn ìyá Yunusa lálẹ́ rí, débi tí ó fi wá sọ wípé inú ilé Ayílára l'Ógbómọ̀ṣọ́ in ló bí àwọn àfáà Yunusa sí.
ìmọ̀ kó jẹ́ Ayélára Òkè Àgbẹ̀dẹ àbí kó jẹ́ Ayélára Ìsàlẹ̀ Àfọ̀n, ọ̀kan náà làwọn méjèèjì. Ìgbà táyé ò sí mọ́ lókè Àgbẹ̀dẹ, òun ni wọ́n tún lọ tulẹ̀ fún wọn ní Ìsàlẹ̀ Àfọ̀n láti pé kí wọ́n tún ríbi kọ́lé síbẹ̀ kan máa gbé bẹ̀. So ẹnìkan náà jẹ́lẹ̀ ẹnìkan náà òun ló ṣẹ̀ wọ́n kalẹ̀ láwọn Ayélára méjèèjì yẹn, èyún Òkè Àgbẹ̀dẹ àti Ìsàlẹ̀ Àfọ̀n. So bóyá Ìsàlẹ̀ Àfọ̀n wá ní o, bóyá Òkè Àgbẹ̀dẹ ni o, wọ́n láwọn ò fẹ́ ya àáfà Yunusa Tọ́lẹ́hárí tọ̀. Ìgbà tí wọ́n wá sọ pé wọn kì í fìdílé jẹ ìmáàmù lọ́dọ̀ ti yín, a jẹ́ wípé ìdílé náà fi ń jẹ́ l'Ògbómọ̀ṣọ́. kájẹ̀ tó wá sọ wípé ọ̀rọ̀ táfà yẹn sọ yẹn àbòsí ní bẹ́ẹ̀. ìlú Ọ̀fà ìdílé náà fi ń yan ìmáàmù. ìlú Ìlọrin tòsí wá ń tòsí bí ìdílé náà fi ń yan ìmáàmù. ìlú Ọ̀yọ́ Aláàfin nílẹ̀ lẹ́m̀bẹ̀hún ìdílé náà fi ń yan ìmáàmù. gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ìdílé náà fi ń yan ìmáàmù. kí ló dé tó fi jẹ́ wípé àwa àfáà àbí kí n sọ pé àwọn kan nínú àwa àfáà àbòsí yìí ó hàn wá lè mọ̀ púpọ̀ kí ó ta fẹ́ máa fi ń ṣàbòsí. àwọn aládẹ̀ máa ṣe wáàzí lórí mímbàrì, àwọn aláàmà ṣe wáàzí láwùjọ àwọn èèyàn wípé Ọlọ́run lòun ò fẹ́ tí ń jábòsí, Ọlọ́run kọ́ àbòsí, ó ní ká má ṣàbòsí. àwa yìí gan-an sì làbòsí ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa. ẹ já kò níbi àbòsí. ìdílé òun náà ni wọ́n fi ń yan imam. táfà yóò sábà wá tẹ bá fẹ́ dúró fún méjèèjì sí ìdílé náà fi ń yan tó jẹ́ pé ìdílé ló mú òun wọlé tó sọ ọ́ di imam, ẹ ní kó step aside. káwá kó gbogbo pé ó yá o kò sẹ́ni tí ò lè jẹ mọ́ mọ́ nínú ìlú, káwá kó gbogbo àwọn onímọ̀ ìjọ kóhun náà apply, kó jọ kan nínú àwọn tí ó participate nínú afẹ́ di ìmáàmù yẹn, kẹsẹ̀ exam fún gbogbo wọn. mò ń búra fún yín ló pẹ̀lú orúkọ Ọlọ́run tó bá jẹ́ Ògbómọ̀ṣọ́ tá à ń bẹ̀ yìí o, káléyàn 1000 ló jáde, wàláì àfà Yunusa ò lè sí ní the first 500. wàláhì tàlá ẹ̀fún ẹ̀bí láìlẹ́sílá ìlàhà ìlàhùwà kò lè sí ní, kódà kò lè gba 700. àwọn akí score tó lò yányán ìní yóò sì kíni ìní yóò wà. ṣùgbọ́n nítorí pé ìdílé òun ni ìdílé yìí lòun náà sì parọ́ ẹ̀ mọ́ wípé Ayélára lòun. so ìgbà tí àṣírí òkòtò rọ yín já, àṣírí rọ yín tú, ẹ wá fẹ́ máa gbé sórí pé kì í ṣe ìdílé náà fi ń yàn. l'Ògbómọ̀ṣọ́ ìdílé náà fi ń yan ìmáàmù o. Ọlọ́run ò ní bá ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ wala la ilaha illallah. gbogbo ẹni ó bá ní ìwádìí kan tó lóun fẹ́ ṣe látọ̀dọ̀ tèmi níkankan mi, ẹ lè pè mí sórí nọ́mbà 070 32 33 36 74 lẹ́ẹ̀kan sí 070 32 33 36 74. àwa tá a bá wà ní kọ́ńtírì mi ẹ jẹ́ ká lo +234 70 32 33 36 74. Aza wa salamu alaikum wa rahmatullahi wa barakatuhu.